adéọmọ adé àjókòó tàgbà mọ́jú pé ìránníṣẹ́ ẹni tí wọ́n ń kọminú ẹ̀ tí ò tiẹ̀ kọminú ẹnikẹ́ni. ẹ̀sìn tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ó ní ẹ̀sìn ìmọ̀le. kí ni jẹ́ ẹ̀sìn ìmọ̀le? ẹ̀sìn ìmọ̀le ní ẹ̀sìn àwọn mùsùlùmí táwọn ará aráàbù lọ́hùn tí wọ́n mú wá sí ẹ̀dẹ̀ wa. ẹ̀sìn dáa, ẹ̀sìn gidi ni, kódà ẹ̀sìn tí ó máa ń fi ìfẹ́ hàn sí ọmọnìkejì ẹ̀ ní ẹ̀sìn mùsùlùmí. ṣùgbọ́n ńgbà tó yá, púpọ̀ àwọn kan tí wọ́n jẹ́ aṣáájú ẹ̀sìn àti àwọn olùṣe ẹ̀sìn wọ́n mú àmúlùmálà wọnú ẹ̀sìn tó fẹ́ jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n máa kọ ẹ̀yìn sí ẹ̀sìn ní àwùjọ wa. bí ẹ̀sìn ti dáa tó, ìwà jàgídíjàgan tí àwọn èèyàn fẹ́ mú wọ ẹ̀sìn ó jẹ́ kó máa súyàn. lára ìwà jàgídíjàgan yìí ni pé bí wọ́n bá sọ fún ẹ pé kó gba ẹ̀sìn bó bá gbà, ohun tó kù ni pé kí wọ́n mú ọ lọ́tà. bẹ́ẹ̀ sì nìyí, ọlọ́run ọba tí à ń fi ẹ̀sìn wá ojú ẹ̀ kìí ṣe bó ti kọ́ wa nù. àmọye nǹkan tá à ń ṣe tí ò tiẹ̀ wú ọlọ́run ọba lórí, ìyẹn ò sì pé kọ́lọ́run ọba ó lù wá pa. kí wá ló dé tó jẹ́ pé tẹ́ ẹ bá wá fi ẹ̀sìn lọ̀yàn pé gba ẹ̀sìn tí ò bá ti wá gbà, ohun tó kù ni pé kẹ́ ẹ máa robi sí olúwa ẹ̀. ara àlébù tí àwọn èèyàn padà jẹ́ kí ó bá ẹ̀sìn ní àwùjọ wa nìyí. bẹ́ẹ̀ sì nìyí, bàbá wa Ànábì Muhammadu tó jẹ́ aṣáájú ẹ̀sìn kìí ṣe bó ti kọ́ wa nù. ẹ̀kẹ́jì ó ní pé kí wọ́n ní ẹnìkan sọ̀rọ̀ tako aṣáájú ẹ̀sìn, eléyìí tó kù ni pé kẹ́ni kí wọ́n pa òun tàn tàbí kí wọ́n gún un lọ́wọ́, ẹ sì lè pé kí wọ́n yọ ojú ẹ̀. bẹ́ẹ̀ sì nìyí, àmọye ọ̀rọ̀ míì tá à ń sọ sọ́lọ́run ọba tọ́lọ́run ọba ò sì sọ pé torí bẹ́ẹ̀ ká mọ̀ mí mọ́. àmọye ìwà míì tá à ń hù tọ́lọ́run ọba ò sì sọ pé òun palẹ̀ ayé rẹ̀ torí bẹ́ẹ̀. ẹ wo níbi tẹ̀sùn ti wá gangan, bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ orílẹ̀-èdè míì tẹ́ lọ sí àwùjọ wọn, ìmú ẹrú ni wọ́n máa ń mú yàn ń bẹ̀. fún àpẹẹrẹ àwọn ọmọ wa tó ń ṣe àtìpó níbẹ̀, bẹ́ẹ̀ bá rí ohun táwọn ojú àwọn ọmọ òun rí, bẹ́ẹ̀ bá rí ohun tójú wọn rí, ẹ sì pé ẹ mú ẹ̀sìn wá sáwùjọ wa. àgbà ẹ̀sìn náà tọwọ́ tẹsẹ̀, ńgbà tá a gbà tán ẹ fọwọ́ ọmọ ìyá mú wa, ọwọ́ ẹrú ǹdẹ̀ fi ń mú wa. àwọn ọmọ wa wá ṣe àtìpó lẹ́ẹ̀dẹ̀yìn, ẹ̀ ń ṣe wọ́n níṣẹ́ ẹrú. wọ́n sì jọ jẹ́ ẹlẹ́sìn kan náà, wọn ò fẹ́ mọ̀ ọba àmọ́ jẹ́ síkírá, ọba àmọ́ jẹ́ mùtíyá, kódà ọba jẹ́ àmínà, bọ́bá sáà ti wá láti orílẹ̀-èdè míì, wọ́n máa kórìíra ẹni. àwọn tó sì mú ẹ̀sìn wá sáwùjọ wa nìyí. bẹ́ẹ̀ sì ní ẹ̀sìn àbáláyé tó jẹ́ ẹ̀sìn Yorùbá kò rí bẹ́ẹ̀. bó bá jẹ́ ọlọ́sùn, bọ́ọ̀lù ọlọ́sùn míì bá rí ọ yóò gbà ọ́ tọwọ́ tẹsẹ̀ ni. bó bá jẹ́ elégún, bélégún míì bá rí ọ yóò gbà ọ́ tọwọ́ tẹsẹ̀ ni. ṣé wàá rí i pé ẹ̀sìn àjòjì tá à ń wí bó ti dáa tó, àwọn nǹkan ti padà mú àmúlò málà wọnú ẹ̀sìn. àmọ́ àkíyèsí tí mo fẹ́ kẹ́ ṣe tí mo sì ń tẹnumọ́ ni pé kì í ṣe pé ẹ̀sìn ò dáa o. àkíyèsí míì ni pé aṣáájú tó mú ẹ̀sìn wá tọ́lọ́run ọba mi gbé ẹ̀sìn lé lọ́wọ́, kì í ṣe ohun tó kó àwọn ènìyàn ni wọ́n padà ń ṣe lóde tòní. torí kì í ṣe òun ló ní kí àwọn èèyàn máa kórìíra ọmọnìkejì wọn. bí wọ́n bá rí obìnrin tó wù wọ́n ní ẹ̀gbẹ́ wọn tàbí àdúgbò wọn tàbí tó jẹ́ ọmọ ìlú wọn tó jẹ́ ọmọ ẹ̀yà wọn, kò sí bóbìnrin náà ti ní ìwà tó, bí ò bá ti sí ẹ̀sìn wọn apó lòdì sí ẹ̀sìn tàwọn, káwọn ó fẹ́ ẹlẹ́sìn míì. bẹ́ẹ̀ sì nìyí, èyí ò sínú àṣà Yorùbá nígbà ìwáṣẹ̀. ò bá jẹ́ elégún, ò bá jẹ́ ọlọ́ya, tó bá sáà ti ní ìwà tó ṣe é mú yangàn nílé ọkọ, wọ́n fi ọ ni. ara tó sì fà á tí ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tó fi túká nìyí, nígbà tó ṣe pé ẹ máa torí ẹ̀sìn ẹ máa fi ọmọ dáadáa sílẹ̀, ẹ wá lọ fẹ́ ẹlẹ́sìn tó ṣe pé ìwẹ̀ ò bójúmu nílé ọkọ. ara àfọ̀mọ́ tí mo fẹ́ kí àwọn aṣáájú ẹ̀sìn tí wọ́n mọ tinú tẹ̀dọ̀ ẹ̀sìn kí wọ́n bá wa ṣe nìyí. ìbànújẹ́ kò ní ṣẹlẹ̀ sẹ́ẹ̀dẹ̀ kó wá wa. àmọ́ ẹ má gbàgbé láti subscribe sí Afritaste TV lórí YouTube. ẹ follow Afritaste TV yìí bákan náà ní orí Instagram. ẹ má sì gbàgbé láti like Facebook page wa.